Ẹ kúlé là ń kára lé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà ọ̀bàrà ẹni tọ́jọ́ mẹ́ta a máa sọ pé ẹ kújọ́ mẹ́ta ni o ẹ̀yin èèyàn wa olólùfẹ́ wa káàkiri àgbáńláyé pàápàá ẹ̀yin ti ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògèrèǹtẹ̀ àti bàbá àlùbáríkà àwẹ̀bìdànù ní ìlú Ìgbódù lẹ́nìí a tún ti dé o ẹ̀yin olólùfẹ́ ẹ̀wẹ̀ wá nǹkan fìdílé nǹkan ẹ̀jẹ̀ àjọṣètò yìí bàbá àlùbáríkà wà ń kalẹ̀ ẹ̀yìn láti yànnà náà ohun tí a bá gbé wá sí iwájú wọn. Bàbá o. Yèyé ara ànúgbà àní sì jẹ àní sì mú bó ṣe kó le tó ọlọ́mọdé ò lè mọ́ wà ń bẹ̀ ọlọ́run dákun jẹ́ àárẹ̀ ànúgbà ọlọ́run jẹ́ àárẹ̀ àánú lò wọ ọlọ́run bá dákun gbé àánú rẹ̀ dìde sí wa wọ́n náà wà lọ́pàá àsárèké Nàìjíríà yìí ọlọ́mọ náà wà lọ́pàá jàǹjàǹ wọ́n náà wà lọ́pàá àbànújẹ́ olóòtú ní ọwọ́ ọlọ́run mọ̀ ti sọ pé omi àti náà ò ní fi payé rẹ̀ wọ́n wàá fi ìbànújẹ́ à ń jínigbé ọlọ́mọ fi payé rẹ̀ fún wa dákun ṣàánú wọ ọlọ́run jẹ́mi wógùn pẹ̀lú fàyàbalẹ̀ aláhùlà wàlà kùwátá ìlà bìlà ìyàyìn lẹ́sìn máṣá Allah. Bàbá lénìí ọ̀rọ̀ olóṣèlú náà ni a tún fẹ́ lọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àsìkò òṣèlú àdìbò òun ni ó wà níta báyìí pàápàá tí bá rántí ọ̀gbẹ́ni kan Oríyọmí Hamzat. Tabelon fún jọ́sí pẹ̀lú ìyàwó kábíyèsí kan tó ní Naomi bẹ́ẹ̀ni. A ti sọ náà lórí ètò yìí pé ó fẹ́ jáde fún ipò gómìnà Ọ̀yọ́ ṣùgbọ́n báyìí sìn wọ́n ti ń bá fà á nílùú Ọ̀yọ́ nìbàdàn wọ́n bá fà pé bóyá torí pé ó fẹ́ dìpò jáde fún gómìnà àbí ó ṣe gómìnà nísìn ó ti di wípé wọ́n jẹ́ kó yé wa wípé ṣẹ̀mọ̀ pé olóṣèlú wọn máa try láti máa àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n òun fúnra rẹ̀ ó jáde ó sọ wípé wọ́n fẹ́ wá ju ẹrù òfin sí iléeṣẹ́ òun ní Àgídìgbò tó ti ń ṣe ẹgbẹ́nu sí Mike pé ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n ti invite ẹ̀ wọ́n pé wọ́n fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò ní police station ó wá fún àwọn aráàlú pé òun fẹ́ lọ rí àwọn ọlọ́pàá wípé nǹkan tí òun bá bá bọ̀ òun tí mọ iye ọjọ́ tóun máa lò ń bẹ̀ òun dẹ̀ tí mọ nǹkan tóun máa bá lọ́hùn ṣùgbọ́n iléeṣẹ́ Àgídìgbò náà lè pa wọn lè pa òun Oríyọmí Hamzat ṣùgbọ́n nǹkan táwọn aráàlú bá gbọ́ lẹ́nu òun nìkan nìkan gbàgbọ́ ohun tó bá gbọ́ táwọn èèyàn ń sọ kó má gbàgbọ́ ní ìpele tadé yìí ṣé èèyàn ṣẹ̀tú ni kí èèyàn sọ pé òun fẹ́ jáde fún gómìnà tàbí kí ló fà á kí lẹ̀yin rò pé ó lè fà á. Sórí Yèyé Oge wọn ò fẹ́ ọ nílùú olóhùn dárin tó bá dárin náà ta ní ọbẹ̀ gbé ìfẹ́ láàní kò sẹ́ni tí ó lè sọ pé òun fẹ́ dípò ọba ti lówó rẹ lọ́wọ́ tó dẹ̀ níwà tó kọ́fà ẹ̀ wọn ò bá jẹ́ kó ṣe é ṣùgbọ́n a fẹ́ràn ara wa Yorùbá ní ọ̀tẹ̀ nínú ṣùgbọ́n èmi ti sọ fún un ti pẹ́ pé kó ṣọ́ra o ọjọ́ tó rọjọ́ egbè tó regbè nǹkan méjì kan ń bẹ téèyàn bá ṣe ọlọ́mọdé ó ṣàbùrú pamọ́ o léwo làkọ́kọ́ téèyàn bá fẹ́ jọba gbogbo ìwà tó wù láti kékeré wọn ó tú jáde o téèyàn bá fẹ́ di gọ́vnà gbogbo ìwà tó wù láti kékeré wọn ó tú jáde o àti pé ìjọba òṣèlú tá à ń ṣe yìí bóyá òṣèlú ló bí ọ̀tẹ̀ ni o kò yé mi o bóyá ipò ọlá ló bí ọ̀tẹ̀ ni o kò yé mi o láyé jọ́hun àwọn ẹni tí wọ́n bá mọ̀ pé wọ́n ń ta kòkó wọ́n jọ aládàá ńlá tí wọ́n ń ra kòkó tí wọ́n ń ta kòkó wọ́n á lọ pààyàn láti ìlú jìnnà wọ́n á wá jù síbẹ̀ àwọn olóṣèlú náà tún mú wọ́n á wá wàhálẹ̀ títí tó wó fi tán
òṣèlú bí ọ̀tẹ̀ wá o, òṣèlú bá ọ̀tẹ̀ wá o, ṣùgbọ́n àmsà tó bá jẹ́ pé Oríyọmí súnmọ́ Ọlọ́run dáadáa, iṣẹ́ tó ń ṣe yẹn gbogbo ẹ̀dá tí máa ń pè àwọn èèyàn tí máa ń fi ọ̀rọ̀ wọn síta ọ̀rọ̀ yẹn máa ń lágbára nígbẹ̀yìn fúnrú ẹni bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ yẹn máa ń lágbára nígbẹ̀yìn fúnrú ẹni bẹ́ẹ̀ o. Gbogbo àwọn ètò yẹn iṣẹ́ ìtakò ayé ni o, ayé ní dẹ̀ gbé ni sípò. Tó bá dẹ̀ fẹ́ rìn nípasẹ̀ ìlú, nípasẹ̀ iṣẹ́ ayé, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn ọlọ́pàá tí wọ́n bá pè é, ọlọ́pàá ní làákàyè, àwọn náà wádìí ohun gbogbo kó tó di pé wọ́n tì mọ́lé. Wọ́n parọ́ mọ́yàn, àìmọye ẹni tí è dáràn tó dáràn ó dẹ̀ lọ rìpọ́ọ̀tù ẹ̀. Ọlọ́pàá ṣe làákàyè, wọ́n á gbọ́n kò rọ àdúrà láfitì ní ìmẹ́rí o. Látijọ́ tá a ti gbàdúrà fún ẹ, tá a gbàdúrà fún ìyàwó kábíyèsí yẹn, tó gbàdúrà fún ní skul yẹn jọ́ náà lọ́hùn, kódà mo dájọ́ mo dẹ̀dé ní ìrírí, bó ti mi fẹ́ kí ìnira ó bẹ̀dà, èmi ò ń fẹ́ kí nǹkan ó ga kó wálẹ̀, èmi ò ń fẹ́ kéèyàn lórúkọ kó má lórúkọ mọ́, kèé wù mí kèé wù mí. Bí mo láàánú dé mi ò lè dádì ẹ̀ dù. Tí wọ́n bá ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọn wọ̀nyí, tó bá ti di pọ́rọ̀ fẹ́ lágbára, gbogbo nǹkan aburú bá ní mi ò ń gbọ́, mi ò ń wò, mi ò ń gbọ́, mi ò ń wò. Nǹkan dáadáa lèmi fẹ́ gbọ́ láyé mi. Ọlọ́run gbogbo Nàìjíríà yìí, tá à ń dẹ̀ ń gbọ́ ọ̀tún, tá à ń gbósì tó jẹ́ gbogbo ohun tó burú là ń gbọ́. Ọlọ́run dákun fi wá lọ́kàn balẹ̀. Sórí ọ̀tẹ̀ Yèyé Oge, ọ̀tẹ̀ lè wà ńbẹ̀ lóòótọ́ torí iṣẹ́ ayé ní í ṣe, iṣẹ́ ìtakò ayé. Wàá gbẹ́nu sí máìkì, wọ́n á sọ̀rọ̀ tọkọ-tìyàwó, wọ́n á sọ̀rọ̀ ẹni ó jẹ́wó, wọ́n á sọ̀rọ̀ gbogbo nǹkan yẹn lágbára. Gbogbo nǹkan yẹn lágbára o. Tí ọba wa rí bó ṣe rí yìí, Ọlọ́run ní fẹ̀mí rẹ̀ lé wọn lọ́wọ́, kò sí àjígbé. Kí ni ó kan pípa ń bi pé èèyàn fẹ́ dipò gómìnà? Kò sí nǹkan kan. Ìwọ náà tó lọ bá wọn bàbá ẹ, fẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ sọ̀tún ẹ sòsì. Tó o bá wò pé o gbàdúrà, wọ́n dẹ̀ wò pé tí wọ́n bá ṣe bíbò wọn á sáàdì fún tí ó fi wọlé, àbí bẹ́ẹ̀ kọ́? Èèyàn ni ó dẹ̀ dìbò. Tí ìwà rẹ̀ bá kọ́fà ẹ̀ tí wọ́n bá dìbò fún, wọn á jọ ṣe é. Tọ́ ẹni àwa là ń fìyà jẹra wa. Yèyé Oge, ọ̀rọ̀ yóò ní wàhálà nù. Ẹni tó bá ṣe dáadáa lọ́dún mẹ́rin, tá a bá wo gbogbo ohun tó ṣe, bá a bá dìbò fún kò burú. Ókè níṣẹ́ wọ́n sọ̀nà wa láti Támọ̀gà dé Gbẹ̀rígbẹ̀, láti Gbẹ̀rígbẹ̀ wọ́n gbà láti Gbódú, wọ́n gbé dé Gbẹ̀rígbẹ̀, wọ́n bá wa ṣe kọ́tà wa. Àwa la jẹ mùdùmùdù ìjọba tí gbogbo wa máa ń lọ lè ru omi sí níbi kànáà tó wà lẹ́bi kíní yẹn lọ́nà Gbẹ̀rígbẹ̀. Ọdún mẹ́ta àti ilé ṣe àti lówó tá a fi lè ṣe, ìjọba ń ṣe. Bẹ́ẹ̀ náà wọ́n ní wọ́n ń ṣe nílẹ̀ Yíbò náà. Bọ̀tí ọ̀tẹ̀ ti pọ̀ jù. Aláwa Yorùbá la fẹ́, Yorùbá ló débẹ̀ yìí. Àwa Yorùbá náà là ń tún dìtẹ̀. Àwa Yorùbá yìí náà là gbógun tira wa. Bá a bá wádìí ẹ̀ lọ, wádìí ẹ̀ bọ̀. Yèyé Oge, jẹun sọ àṣírí kan lónìí. Tí wọ́n bá jí mọ́tò gbé, mọ̀kálíkì mọ̀ ń pa ẹ̀. Tí ò bá wá ń ṣe pé èèyàn yẹn ṣe tí mẹkáníìkì ò bá sí ládùúgbò yẹn kọ́. Tí mọ̀kálíkì ò bá sí ládùúgbò yẹn. Tí wọ́n bá lọ́ọ̀kì mọ́tò kalẹ̀, téèyàn bá ṣe panápìtà, téèyàn ṣe rìwáyà, téèyàn ṣe mọ̀kálíkì, ẹni tí ó mọ̀ wáyà tí ó lọ mọ́ra wọn kò wọ́pọ̀. Ó gẹ́tì ọ̀rọ̀ mi.
tó o bá gbọ́ pé wọ́n ń jíṣu wà lóru àgbẹ̀ àtọdẹ máa ń pa ẹ̀. Kí ni o ní mo wí? Gbogbo nǹkan tó ń ṣe ayé yìí ẹni ó máa ń pa ẹ̀ ní í ṣe ni. Kòkòrò tí ń jẹ̀fọ́ ń bẹ lára ẹ̀fọ́ ara ilé ẹni ní í ṣe ni. Ká má gbọ́ pé èèyàn fẹ́ ga, ká má gbọ́ ro dáadáa sí èèyàn ní ń yọ wá lẹ́nu. Ògúndé kọrin jọ́sí ó ní Yorùbá ronú wò, Yorùbá rororo bí iná alẹ́, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Afẹ́ràn ọ̀tẹ̀ ọgbọ́n tí Yorùbá alára alé ẹni ìfẹ́ á kú. Ẹ parí òwe wọn. Wọ́n á ní wọn ìfẹ́ kéèyàn ó jẹ́ èèyàn bọ̀rọ̀. Ẹni tí ọ̀fẹ́ á kú tí ọ̀fẹ́ á jẹ́ èèyàn gidi ṣé kò ti pààyàn? Sẹ́ni tí ń parọ́ mọ́yàn ṣé kò ti wá kú fún yàn? Ọlọ́run wọ́n jà rí dààmú o, wọ́n jà rí wàhálà o, wọ́n lè náà wá lọ́pàá àsáré pé ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ jẹ́ ká hùwà ìfẹ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìfẹ́, ẹ jẹ́ ká ro dáadáa síra wa, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Oríyọmí Hamzat èmi ò mi sì ní òṣèṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi níbi tó bá ti rí i pé àwọn èèyàn fẹ́ kó bẹ́ẹ̀ yọwọ́ ń bẹ̀, èèyàn yọwọ́ nínú àkóbá ni. Wọ́n ní ká jìnnà séjò tí wọn ò bá bẹ́ lórí, ikú tí ó bá pa ni à ń jìnnà sí ni o. Iṣẹ́ tó dẹ̀ ń ṣe iṣẹ́ ayé ni. Rọra o, Ọlọ́run ní jẹ́ o ṣe àgbà o, Ọlọ́run ní jẹ́ o tú àṣírí ayé o, ayé ò sì ní tú àṣírí àwa náà o. Ó dìjọ́ mẹ́jọ yèyé oge o. Ọ̀rọ̀ ńlá òun náà ni bàbá ti sọ yẹn, wọ́n ti ṣe ìkìlọ̀, wọ́n sì ti sọ ìmọ̀ràn wọn. Ẹ kàn sí Bàbá Àlùbáríkà Webida nílùú Ìgbódù. Ibi tí ẹ bá ti ń bọ̀ ẹ dé Ìkòròdú garage, mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction, ẹ ti rí signboard tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. Ire o, ó dàbọ̀.